àwọn aráàlú Ìbàdàn fárígá bẹ́ẹ̀ ni wọ́n sọ kò bá kùn gbé ọ̀rọ̀ sí Ayọ̀délé Fáyọ̀ṣe Òṣòkòmọ́lẹ̀ gómìnà àná nípínlẹ̀ Èkìtì látàrí àwọn kò bá kùn gbé kò bétí gbé ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ wóróworó tí ń jábọ́ tí ń rébọ́ lẹ́nu ẹ̀ lánàá òde yìí tẹ́ ò bá gbàgbé ẹ̀yin èèyàn lánàá Fáyọ̀ṣe jáde lórí X àkáǹtì ẹ̀ táwọn èèyàn ń pè ní Twitter tẹ́lẹ̀ ó kọ síbẹ̀ pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún gómìnà ẹnjìníà Ṣèyí Mákindé pé ó ń gbèrò bẹ́ẹ̀ ló ń gbé ìgbésẹ̀ láti yọ Olúbàdàn tìlú Ìbàdàn His Imperial Majesty ìyún kábíyèsí ọba Rasheed Ládọjà pé ó fẹ́ yọ kú òbí ẹni yọ jìgá bẹ́ẹ̀ làwọn aráàlú Ìbàdàn ni wọ́n fárígá wọ́n yarí kanlẹ̀ tán pátápátá ìgbà wo ni ó sọ pé wọ́n ń gbèrò yìí àti wípé àkókò wo gan pàtó ni wọ́n fẹ́ yọ kábíyèsí ìdànù ẹ wò ẹ gbọ́ nínú fọ́nrán eléyìí tí mo mú wáyé ẹ súnmọ́ bí ẹ̀yin èèyàn mi ẹ bá ń ṣèyún lé ní èkejì ẹ̀wẹ̀ Gbẹ̀gẹ́dẹ́ gbiná lánàá nípínlẹ̀ Borno àwọn Boko Haram wọ́n fẹ̀mí àwọn ọmọ ológun wa 10 wọ́n fẹ̀mí wọn ṣòfò dànù kódà commandant kan ń bẹnu wọn ṣe wá rí commandant yìí ó ti rìtáyà o ó kàn ń dúró de àsìkò tí wọ́n wàá yọ kúrò ní kó fẹ́ lòmíì sí wọ́n ní nǹkan bíi 9:30 lálẹ́ àná bàbá yìí sì post orí WhatsApp status ẹ̀ àmọ́ jẹun tó ṣe ní láàánú wípé ó ti pàdánù ẹ̀mí rẹ̀ báyìí àwọn Boko Haram yẹn wọ́n fi ẹ̀mí àwọn ọmọ ológun 10 ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n fi ẹ̀mí wọn ṣòfò dànù lánàá lẹ́yìn ìgbà táwọn ọmọ ológun yìí tí wọ́n ti ṣe àṣeyọrí wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ àwọn Boko Haram yẹn tán àmọ́ jẹun tó yanilẹ́nu wípé àwọn Boko Haram yẹn wọ́n pínra wọn sọ́nà méjì ni wọ́n náà kan gba agbègbè kan tó ń pè ní Charlie 2 Axis pé bẹ́ẹ̀ làwọn kan gbà wọlé àwọn kejì lọ gbẹ̀yìn wọlé bẹ́ẹ̀ ni kò hàn sáwọn ọmọ ológun wa pé wọ́n ti pínra wọn sọ́nà méjì ṣe ní nígbà táwọn ọmọ ológun wa ti jagun àjàyè tán tó ní káwọn máa darí sílé báyìí wọ́n mọ̀ pé àwọn atiláwùn ti lọ gbin IED device improvised explosive device bọ́ǹbù ní jẹ́ bẹ́ẹ̀ àkàrà tí máa ń dún gbàmù wọ́n ti gbìn káàkiri gbogbo ojú ọ̀nà bíi tí mọ́tò àwọn ọmọ ológun wọn gbà kọjá darí padà sílé wọ́n ní bọ́n ṣe ń lọ báyìí tó ń ṣe gbẹ́sẹ̀ lé báyìí ẹlẹ́kọ̀ọ́rùn tẹ́wọ́ gbà wọ́n ẹ̀yin èèyàn ẹ wo comment section fídíò yìí Telegram channel wa ń bẹ́ẹ̀ pẹ̀lú WhatsApp channel wa ẹ wá wo àwọn ọmọ ológun wa nínú àgbàrá ẹ̀jẹ̀ àwọn Facebook kò fààyè gbà wá láti post rú àwọn fídíò yẹn síbí báyìí àmọ́ ẹ wo comment section yẹn Telegram channel wa ń bẹ́ẹ̀ pẹ̀lú WhatsApp channel bẹ́ẹ̀ bá ṣe ń tẹ̀ báyìí yóò gbé yín lọ bàgẹ́ lọ sórí àwọn channel yẹn ni ẹ wá wo òkú bó ṣe sùn lọ rẹ́ẹ̀rẹ́ ọ̀rọ̀ yẹn gbẹnu tán ó lékenkà lánàá òde yìí ẹ̀yin èèyàn mo ti gbọ́ ohun tẹ́ mọ̀ ọ́ jẹ́ dé àwọn ìròyìn yàjóyàjó ìròyìn ajá àbalẹ̀ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn bíi náà lẹ́ẹ̀tì láǹfààní láti máa gbọ́ ìlérí tiwa là wà á múṣẹ gẹ́gẹ́ bá ti ṣe ṣèlérí fún yín pé àníjẹ́ kójú yín fọ́ bẹ́ẹ̀ náà làsì níjẹ́ kétí yín di sí gbogbo ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tí wọ́n ń bì láì fi àkókò yín ṣòfò ẹ jẹ́ sáré kan sínú agbami ètò ọ̀hún ẹ wá gbọ́ kùnkùndùn àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lánàá òde yìí lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ máa bá ń pín kínní káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó síásí ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà nìkan bá yẹn bó káàkiri tààràtààrà kó bá yẹ ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára láì dé ẹ̀nà pẹ́nu ẹ jẹ́ n kọ́kọ́ mú lórí ọ̀rọ̀ ti Ayọ̀ Fáyọ̀ṣe Òṣòkòmọ́lẹ̀ tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé gbọ́n mi sí omi òtó ó ti wà láàrin Ayọ̀ Fáyọ̀ṣe pẹ̀lú gómìnà ẹnjìníà Ṣèyí Mákindé wọ́n ti níra wọn sínú tẹ́lẹ̀ tó jẹ́ pé fàákàjà kan ti wà láàrin wọn tẹ́ bá gba àwọn incident tó ti ṣẹlẹ̀ sẹ́yìn Fáyọ̀ṣe kan náà ló jáde ló ní pé 50 billion budget ní gómìnà Ṣèyí Mákindé ló lọ gbé síwájú àwọn federal government 50 billion budget bẹ́ẹ̀ ni Ṣèyí Mákindé wá pé òun propose ni pé àmọ́ 30 billion ni wọ́n fóun tóun fi tún lù ṣe torí Òṣòkòmọ́lẹ̀ dúró nídúró pé Ṣèyí Mákindé ti kówó jẹ ó ti kówó rọ̀kùrọ̀kù àwọn aráàlú Ìbàdàn wá jáde o ẹ wò wọ́n sọ òkú ọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń jù sí Ayọ̀délé Fáyọ̀ṣe látàrí gbólóhùn tí Fáyọ̀ṣe tó sọ lánàá lórí Twitter page ẹ̀ tẹ́ ò bá gbàgbé lánàá yẹn íńtánẹ́ẹ̀tì ó bẹ̀rẹ̀ sí ń fàya ni níbi táwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ yẹn lọ́tún tí wọ́n ń sọ lọ́sì pé bó o ni wọ́n ṣe yọ Ọba Ládọjà Olúbàdàn tìlú Ìbàdàn àwọn aráàlú Ìbàdàn fẹ́ràn bàbá yẹn débi pé bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé àárín bàbá yẹn àti àárín gómìnà tìpínlẹ̀ Ọ̀yọ́
àárín wọn ó dán mọ́rán dáadáa, àárín wọn ó gún régé. Kí lohun tó lè ṣẹlẹ̀, kí lohun tó lè fà á tó fi di wípé wọ́n yọ bàbá yẹn kúò bí ẹni yọ jìgá. Kódà níbi tí Ayọ̀délé Fáyọ̀ṣe tó sọ̀rọ̀ yìí dé, ó sọ wípé ọ̀sẹ̀ yìí gangan ni wọ́n yọ bàbá yẹn kúrò. Kí ni ẹ̀ṣẹ̀ tí bàbá yìí ṣẹ̀ nítorí Ọlọ́run? Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣẹ̀ ní bàbá yìí ti ṣẹ̀ tó ti ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ sì ni wọ́n ní inauguration àwọn káńsù kọ̀ọ̀kan, àwọn lọ́balọ́ba, àwọn níjòyè tí wọ́n ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sí àkókò tá a wà yìí, wípé kábíyèsí Olúbàdàn tìlú Ìbàdàn ó kọ̀ jálẹ̀, kò yọjú síbi tí wọ́n ti ṣe inauguration yẹn. Ó ní fúndì èyí ó wà lára àdí tí wọ́n fẹ́ fi yọ. Kẹ́sì máa wo Olúbàdàn lú Ìbàdàn, wọ́n rán oníṣẹ́ kan ṣẹ́ tó lọ represent wọn. Nígbà tẹ́nìkan ti lọ represent wọn ń bẹ̀, kí ni nǹkan táwọn tún wá ń ṣe? Wọ́n lè busy now, for goodness sake. Odidi Olúbàdàn tìlú Ìbàdàn la máa ń sọ. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ yìí gbẹnu tán, ó lékenkà, bẹ́ẹ̀ náà ló pakasọ, kó má dàbí ẹni pé mo kàn ṣáà ń ṣe àhesọ ọ̀rọ̀. Ẹ jẹ́ n kà fún yín kẹ́gbọ́. Àwọn ìwé ìròyìn The Punch ló gbé o. Wọ́n ní Ìbàdàn indigenes caution Fayose over claims of plot to remove Ladoja. Ṣé ń gbọ́ báyẹn? The first paragraph tó wà ní báyìí, wọ́n ní the Central Council of Ibadan indigenes on Sunday, ìyún àná òde yìí ni o, came down on the former Ekiti State Governor Ayọ̀délé Fáyọ̀ṣe Òṣòkòmọ́lẹ̀ over his comment alleging a plot by Oyo State Governor Seyi Makinde to remove the Olubadan of Ibadan land, Rasheed Ladoja. The CCII President General Ajeniyi Ajewole, who made this known in a statement released by the council's publicity secretary Kola Olomide in Ibadan, the state capital, said Fayose comments were not only misleading but also a dangerous attempt to politicize traditional institutes in the state. Wọ́n ní rògbòdìyàn tí gbólóhùn tí Fayose yìí tó sọ lánàá òde yìí ó lè dá họ́wùhọ́wù lẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ sì ni ó fẹ́ lọ́wọ́ kan òṣèlú nú, pọ́nkàn fẹ́ fi da gbogbo nǹkan rú nípínlẹ̀ Ọ̀yọ́ ni, pé Ọ̀yọ́ ò sì gbàgbàkúgbà. Ẹ máa gbọ́ o, wọ́n ní it will be recalled that Fayose had on Sunday on his ex handle, nǹkan tó sọ gẹ́lẹ́lẹ́ yìí o, claimed that Governor Makinde was planning to depose the Olubadan Oba Ladoja, a statement that has triggered strong reaction from stakeholders in the state. He wrote, I heard reliably that the Governor Seyi Makinde of Oyo State is plotting the removal of the Olubadan of Ibadan, Oba Rasheed Adewolu Ladoja. The plot is commenced this week. Ṣé ń gbọ́? Wọ́n ní ọ̀sẹ̀ yìí gangan ni wọ́n ti ń gbèrò láti yọ Olúbàdàn kúò bí ẹni yọ jìgá, àmọ́ wọ́n fi ìkìlọ̀ ńlá wọ́n fi ránṣẹ́ sí Òṣòkòmọ́lẹ̀ Fáyọ̀ṣe wípé kó lọ sowó àgbéjẹmọ́wọ́. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ò kì í ṣe ìpínlẹ̀ Èkìtì, kó lọ máa rán títí ẹ̀, gbogbo àwọn wàhálà tóun náà ní dání kó lọ dojúkọ, kó lọ máa rán, kó fìlú Ìbàdàn lẹ̀, torí pé kí ni Olúbàdàn tìlú Ìbàdàn wọn lọ́bì kankan o. Ẹ̀yin èèyàn, bó o lè ṣe rí lọ́gbìn agbọ̀n tọ̀dọ̀ tí yín bẹ̀ ń, ẹ máa bá ń darapọ̀ ní abala àríwúsí, kẹ́ ẹ bá ń comment, kẹ́ ẹ máa like, bẹ́ẹ̀ sì ni kẹ́ ẹ bá mi pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó balẹ̀ tẹ̀ kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Ìkejì ẹ̀wẹ̀ lánàá òde yìí Gbẹ̀gẹ́dẹ́ gbiná o nípínlẹ̀ Borno. Tẹ́ ò bá gbàgbé, kò kí ń ṣe ìgbà àkọ́kọ́ tàbí ìgbà ìkejì lélẹ́yìí ta ti ń gbọ́ pé rògbòdìyàn bẹ́ sílẹ̀ nípínlẹ̀ Borno. Bá ṣe ń gbọ́ pé àwọn bandit wọ́n ń dáná sun àwọn military base wa, bẹ́ẹ̀ náà la ṣe ń gbọ́ pé wọ́n ń dáná sun police station lọ́lọ́kan òjọ̀kan. Bó ṣe ń pa àwọn ọlọ́pàá wa ni wọ́n ń pa àwọn military, bó tilẹ̀ jẹ́ pé àwọn military náà ń pa wọ́n, àmọ́ ìsọsí àwọn bandit yẹn lára àwọn ọmọ ológun ọlẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó tún légbà kan jọ̀rin lọ. Ìpakúpa ni wọ́n ń pa wọ́n. Ní àkókò tá a wà báyìí, a nílò láti máa fi àdúrà wa ká máa fi ran àwọn ọmọ ológun yìí lọ́wọ́ o, torí gbogbo àwọn ọmọ ológun tí wọ́n ń defend wa yìí, tí wọ́n ń jà fún wa, àwa ni gbogbo wọn ń jà fún o. Tẹ́ bá sì wò ẹ rí i pé target àwọn Boko Haram, àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò ISWAP àti ọ̀pọ̀lọpọ̀ àwọn terrorist organization tó kù pátápátá, gbogbo èròǹgbà wọn láti kọ́kọ́ mú gbogbo àwọn ọmọ ológun wa, láti kọ́kọ́ mú gbogbo wọn balẹ̀ ná. Tó bá ti wá mú gbogbo wọn balẹ̀ tán, wọ́n wá máa wọlé sáwa èèyàn lára lọ́kọ̀ọ̀kan léjèèjì. Kọ́lọ̀ má jẹ́ kán gba orílẹ̀-èdè yìí mọ́ wa lọ́wọ́, torí ibi tọ́rọ̀ yìí tó ń lọ báyìí ó ti ń lọ sí agbọn bòmíì. Kọ́lọ̀ tètè bá wa dá sí ọ̀rọ̀ wa. Àwọn olórí tí ò bá kájú ẹ̀ tó bá mọ̀ pé àwọn ò lè ṣe iṣẹ́ tí ń bẹ ńlẹ̀ yìí,
kán ètè kú wọn bẹ́ẹ̀ kí gbogbo wọn resign kán fààyè gba àwọn ẹlòmíì kí wọ́n wọlé torí ibi torílẹ̀-èdè ń lọ báyìí ẹ̀yin èèyàn ó ti ń kọjá agbára gbogbo wa o ẹni bà ló mọ̀ o àwọn tí wọ́n ti pa fámìlì wọn pa mọ̀lẹ́bí wọn pa ẹ̀gbọ́n wọn pa àbúrò wọn báyìí àwọn ló mọ irú ìrora tí wọ́n ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí lánàá òde yìí báyìí ẹ̀mí àwọn ọmọ ológun wa 10 ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn Boko Haram náà tún fi ṣòfò dànù ìṣẹ̀lẹ̀ yìí wáyé lánàá òde yìí ní 10:40 p.m. lálẹ́ àná 10:40 aago 11 ó kogún ìṣẹ́jú kó lù ní àkọlù ńlá yìí ló wáyé lánàá nípínlẹ̀ Borno ní agbègbè kan tí wọ́n ń pè ní Mogonu wọ́n ní Chalitu Axis agbègbè Chalitu ibẹ̀ làwọn Boko Haram yẹn wọ́n gbà wọlé ni wọ́n yọ sáwọn ọmọ ológun wa lẹ́ẹ̀kan náà lójijì ni wọ́n dé bá wọn wọ́n sì jọ mú nǹkan lẹ̀ wọ́n ní wọ́n fèsì ara wọn àmọ́ ó jẹ́ ohun tó ṣe ńláàánú wípé àwọn ọmọ ológun wa ò mọ̀ wípé àwọn Boko Haram yìí ti pínra wọn sọ́nà méjì àwọn kan lọ gbẹ̀yìn wọlé bẹ́ẹ̀ làwọn kan gba iwájú wọlé wọ́n ní iwájú tí wọ́n gbà wọlé yẹn pé ọ̀nà kan ṣoṣo ló wọnú ìlú yẹn òpópónà Chalitu yẹn nìkan ló wọnú ìlú yẹn wọ́n níbẹ̀ gangan la àwọn bandits yẹn àwọn Boko Haram yẹn ni wọ́n gbà wọlé wọ́n ní bó ṣe wọlé báyìí làwọn ọmọ ológun wa nọ́bẹ̀rẹ̀ sí wọ́n jọ ń mú nǹkan lẹ̀ ní róòbọ̀ wọn ró kólákólá ní ń dún kùsẹ́kùsẹ́ ẹ̀yìn èèyàn wọ́n láwọn ọmọ ológun wa tí wọ́n lọ túnra mú reinforcement wọ́n lọ kóra wọn wá ní bìbà nínú àwọn new team tó wá assist àwọn ọmọ ológun tí ń bẹ́ńlẹ̀ tẹ́lẹ̀ nínú wọn ni commandant yìí wà àtàwọn 10 wọ́n ní commandant yẹn ló lead àwọn team yẹn wá gbogbo wọn ti wá successfully wọ́n ti jagun àjàyè wọ́n wá ní káwọn máa padà wọlé láì mọ̀ wípé àwọn Boko Haram tí wọ́n pínra wọn sọ́nà méjì yẹn àwọn ọ̀kẹ́jì ti gbẹ̀yìn wọlé wọ́n ti lọ gbin improvised explosive device bọ́ǹbù ní jẹ́ bẹ́ẹ̀ IED wọ́n ní wọ́n ti lọ gbìn sí gbogbo òpópónà ọ̀nà tí àwọn ọmọ ológun yẹn máa gbà darí padà sílé wọ́n ní bí ogun wọn ṣe bẹ̀rẹ̀ sí ní padà lọ́lé báyìí ó jẹ́ ohun tó ṣe ńláàánú pé táyà mọ́tò wọn bó ṣe lọ rin orí bọ́ǹbù báyìí gbogbo ẹ̀ kàn dún gbàmù ni gbogbo àwọn tí ń bẹnu ọkọ̀ yẹn pátápátá kò sẹ́nì kankan nu wọn tó yé gbogbo wọn kúkú ọ̀wọ̀wọ́ Ọlọ́run má jẹ́ bá wọn kúkú ọ̀wọ̀wọ́ Ọlọ́run má jẹ́ kán fi ẹ̀jẹ̀ wa kán fi tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe ẹ wo àwọn ọmọ ológun tá à ń wí lánàá òde yìí wọ́n fi ẹ̀mí gbogbo wọn ṣòfò dànù ẹ wo comment section fídíò yìí link Telegram channel wa pẹ̀lú WhatsApp channel wa ẹ bá ń bẹ̀ ẹ lọ wo àwọn òkú bó ṣe sùn lọ rẹ́ẹ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ abàmì ṣẹlẹ̀ ní òpin ọ̀sẹ̀ ta lò tán yìí ẹ̀yin èèyàn mò ń bọ̀ mi ò tí ì dé o àwọn òròyìn kan wà ńlẹ̀ tó yẹ pé mò ń gbé bọ̀ wá bá yín tẹ́ farabalẹ̀ wá gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ abàmì tó ṣẹlẹ̀ ní òpin ọ̀sẹ̀ ta lò tán yìí ẹ wo eléyìí ó gbẹnu tán ó lékè ńkà bẹ́ẹ̀ náà ló pakasọ kọ́lọ́n ọba Èdùmàrè kó máa bá wa ṣaláàbò ẹ̀ lórí gbogbo àwọn ọmọ ológun wa pátápátá níbi tá a pẹ́ kadé tata gbogbo dé lágbà Ọlọ́run ọba Èdùmàrè wọn ò ní fi ẹ̀mí wa wọn ò ní fi tún orílẹ̀-èdè ìṣe o nírè jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín ní sáà yìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn ẹ̀yin tẹ́ bá ń ṣe alábàápàdé ìkànnì fúngbà àkọ́kọ́ tẹ́ ò tí follow wa abẹ́ ò tí subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bẹ́ẹ̀ ni wọ́n ń pè òun gangan ní ọmọ àtàyìn lólobó ní gbogbo àkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlà yìí. Àdàbà ọ̀nà ní à ń sùn gbẹ́ iná ń jó ẹ̀yẹ́lé gbéra ńlẹ̀ Àdàbà atúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣe ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.